lọ́jọ́ ọdún kérésìmesì àwọn kìrìsìtẹ́nì ìyẹn ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí jésù kristi tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kejìlá ọdọọdún ìyẹn the 25th of December ìní ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn ààrẹ Donald Trump ìní ó mà fún àwọn afẹ̀míṣòfò tó ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú ìní ó mà fún wọn lẹ́bùn kérésì tó sì jẹ́ pé àdó olóró ńlá èyí tí wọ́n ń pè ní mísáìlì òun ni ààrẹ Donald Trump ló wá jù sí orílẹ̀-èdè nàìjíríà lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò tó sì jẹ́ pé ìdí tó fi jẹ́ pé ìlú Sokoto ní apá agbègbè northwest ní ilẹ̀ haúsá ní Donald Trump ló lọ ju bọ́ǹbù náà sí tí kìí ṣe ibi tọ́pọ̀ èèyàn gbàgbọ́ pé ó jẹ́ ibùbá àti olú ilé àwọn afẹ̀míṣòfò ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ìpínlẹ̀ Borno tí kìí ṣe ibẹ̀ ló lọ jù sí. Àṣírí ìdí náà ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ báyìí o. ẹ rántí pé ọ̀gànjọ́ òru ọjọ́ kérésìmesì ìyẹn èyí tí í ṣe ọjọ́bọ̀ tí í ṣe tọ́sí ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí ó ní ariwo ńlá sọ nígbà tí ààrẹ Donald Trump tó kéde lórí ẹ̀rọ ayélujára rẹ̀ pé àwọn ọmọ ogun òun ti Amẹ́ríkà tó ń pàṣẹ fún wọn ti lọ ju bọ́ǹbù sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn afẹ̀míṣòfò tán farapamọ́ sí. bẹ́ẹ̀ ni kò sọ ìlú tán ju bọ́ǹbù sí tó kàn sọ pé apá agbègbè northwest ní ilẹ̀ haúsá tábàsì sọ agbègbè northwest àwọn ìpínlẹ̀ bíi 7 ló wà ń bẹ̀ ìyẹn àwọn ìpínlẹ̀ bíi Kano, Kaduna, Katsina, Kebbi, Gombe, Zamfara àti Sokoto. ṣùgbọ́n tí Donald Trump tí ò sọ ìpínlẹ̀ tó ju bọ́ǹbù sí níbẹ̀. ṣùgbọ́n lẹ́yìn tí àṣírí padà tú ìpínlẹ̀ Sokoto ni wọ́n ju bọ́ǹbù náà sí, pàápàá ní agbègbè igbó kan tí wọ́n ń pè ní Baoni Forest tó wà níjọba ìbílẹ̀ Tangaza àti inú igbó kan tó wà ní ìlú Jabo ní ìjọba ìbílẹ̀ Tambuwa ni wọ́n ju bọ́ǹbù náà sí. níṣẹ́ lọ̀pọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní máa wòye pé kí ni ìdí gan tí Donald Trump tí ó fi lọ ń ju bọ́ǹbù sí ìlú Sokoto tí ò lọ sí ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno níbi tí àwọn afẹ̀míṣòfò pàápàá ẹgbẹ́ Boko Haram tó jẹ́ pé bẹ́ẹ̀ náà fi ṣe ilé pàápàá nínú igbó Sambisa. ṣùgbọ́n tó jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n jọ ṣiṣẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o. àgbọ̀ pé àṣírí tú sí wọn lọ́wọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò tí ó jẹ́ pé láti òkè òkun láti fẹsẹ̀ rinlẹ̀ tó sì ti ta ìgbòdé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń pè ní ISIS tó jẹ́ ọmọ àyà àwọn Boko Haram. àgbọ̀ pé àṣírí tú sí àwọn ọmọ ogun Amẹ́ríkà lọ́wọ́ pé ìlú Sokoto èèyàn wá farapamọ́ sí báyìí inú igbó tí iṣẹ́ ìwádìí àti ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì ṣàfihàn pé wọ́n farapamọ́ sí. ìlà gbọ́ pé wọ́n lọ ju bọ́ǹbù náà sí. eléyìí ìlà gbọ́ pé ó fa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí tí ò jẹ́ kí wọ́n lọ ju bọ́ǹbù sí ìpínlẹ̀ Borno tó sì jẹ́ pé ìlú Sokoto ni wọ́n ti bẹ̀rẹ̀ bọ́ǹbù tí wọ́n lọ jù ọ̀hún.